ohun tí àwa ń gbọ́ ni wípé ó di inú oṣù kẹwàá, ìyẹn ní ọjọ́ kẹfà oṣù kẹwàá, kí ìjókòó ìgbẹ́jọ́ míì kó tó wáyé lórí ọ̀rọ̀ arábìnrin yẹn, tó túmọ̀ sí pé arábìnrin Comfort Emerson yìí ó sì máa wà ní àtìmọ́lé ní Kirikiri títí di ọjọ́ kẹfà oṣù kẹwàá. Kí gan ni àwọn òótọ́ ọ̀rọ̀ tó fojú wà lórí ọ̀rọ̀ yìí gan? Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú fídíò yẹn wá fún yín tí mo fi ní eléyìí burú ju ti Alhaji Wasiu Ayinde K1 The Ultimate, ó burú jùlọ. Ẹ jẹ́ á wò ó. They're coming. Do we have to wait till it escalates? Joe! Come. Kenny! Egba. Destroying the aircraft. She's destroying the aircraft. Yes, I want to. She's beating her. She has slapped her eye. She wants to grab a quick egg. She has slapped her. She's destroying the aircraft. C4. My phone, my head. Come back here. Excuse me. Àbẹ́ẹ̀rí wípé ìṣẹ̀lẹ̀ eléyìí tún lágbára. Eléyìí tún fẹ́ tini lójú ju ti Alhaji Wasiu Ayinde K1 The Ultimate lọ. Ìdí abájọ ni àwọn fídíò eléyìí tó lu orí ẹ̀rọ ayélujára nípa ìṣẹ̀lẹ̀ arábìnrin yìí Comfort Emerson pẹ̀lú iléeṣẹ́ bàálù Ibon Airline. Kí n tó tẹ̀síwájú, kí n tó mú àwọn àtẹ̀jáde ọ̀rọ̀ tó ti ń jáde lórí ìṣẹ̀lẹ̀ yìí léyìí tó ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀, ohun tí iléeṣẹ́ Ibon Airline, ohun tí wọ́n wí, ohun tí wọ́n sọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀. Àwọn tí wọ́n wà nínú ọkọ̀ bàálù yẹn táwọn náà jẹ́ èrò nínú ọkọ̀ bàálù yẹn, nínú flight yẹn pẹ̀lú Comfort Emerson, àwọn náà sọ tiwọn. Iléeṣẹ́ tó ń rí sí ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn náà sọ tiwọn. Eléyìí tí ẹ̀rí tí mo mú wá yẹn, ó ní ìgbà tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nínú ọkọ̀ bàálù yẹn tí wọn ò fẹ́ kí arábìnrin yẹn Comfort kó sọ̀kalẹ̀ torí pé wọ́n fẹ́ fi lé ọlọ́pàá lọ́wọ́, wọ́n fẹ́ fi lé àwọn agbófinró lọ́wọ́, àwọn ẹ̀ṣọ́ aláàbò. Kó tó wá di pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fẹ́ hand over arábìnrin yẹn fún, kó tó di pé wọ́n dé sí pápákọ̀ òfurufú síbi tí bàálù yẹn ti ń jáwọn èrò, ó ní wọn ò fẹ́ kí Comfort kó sọ̀kalẹ̀ kí àwọn security operative yẹn kí wọ́n tó dé. Ìgbà tí arábìnrin yẹn wá rí pé wọn ò jẹ́ wọ́n sọ̀kalẹ̀, tí ọmọ tarábìnrin míì tó dí gàgà àti sọ̀kalẹ̀ nínú ọkọ̀ òfurufú yẹn, ìgbà tí àwọn security wá dé tí arábìnrin yẹn náà kọ̀ láti sọ̀kalẹ̀, ó ní àwọn òṣìṣẹ́ inú bàálù yẹn, ó ní wọ́n fi agídí wọ́ arábìnrin yẹn jáde.
ibi tá ti ń fagídí wọ́n jáde pé kó sá sọ̀kalẹ̀ kúrò ní bàálù ó ní aṣọ tí arábìnrin yẹn wọ̀ lọ já kúrò lára rẹ̀ tó fi di pé ìwọ arábìnrin yẹn ó wá ṣẹ̀ṣẹ̀ ń ta. ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn láti ibi tí bàálù yẹn ti gbéra ní Uyo kó tó di pé wọ́n délùú Èkó. ṣé ẹ̀ ń bá mi bọ̀ ẹ̀ ń bá mi ká lọ. wọ́n ní nígbà tí bàálù yẹn fẹ́ gbéra ní Uyo ó ní wọ́n sọ fún gbogbo èrò wípé ẹ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín o gẹ́gẹ́ bí òfin àti ìlànà àtẹ̀lé inú ọkọ̀ òfurufú. kí wọ́n á tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n délé iṣẹ́ S2 Ultimate Herbal International ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa tá a bá wá padà dé ká wá tẹ̀síwájú. ẹ má ti lọ o a sì wà lórí ètò à ń padà bọ̀. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. ní gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn kó wá gbígbà gbogbo ìdààmú orí fífọ́ ara yíyún yóò dùn gbàgbé pátápátá wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru hypertension àìróorun sùn orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá ìdọ̀tí ara ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. gbogbo mọ́lẹ́kọ̀ọ́ mo lè sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara mi tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. a ò ní rí ogun ikú òjijì a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ wàhálà wa ò sì ní já sásán láyé o. ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure ìdí iṣẹ́ gidi gan-an. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀ ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìlura. ẹ káàbọ̀ padà òun náà lè ẹ ti gbọ́ tí ẹ ti rí ta mú wá fún yín yẹn ìlera yín ló jẹ wá lógún ká wà lálàáfíà la lè máa lọ la lè máa bọ̀ torí pé ìlera lògùn ọrọ̀ bóyá Nàìjíríà lẹ́yìn wà tàbí òkè òkun ibi yòówù kẹ́ wà tẹ́ bá ti pè wọ́n tẹ́ bá ti ṣàlàyé fún wọn bí ó ṣe dọ́dọ̀ yín iṣẹ́ tiwọn nìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn torílẹ̀-èdè Nàìjíríà àti tòkè òkun òun náà lẹ́ ń wò lójúmọ́ máwòrán yín yẹn ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ bí ó ṣe dọ́dọ̀ yín ìrọ̀rùn ló bá dé ẹ ṣe ẹ já tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa. wọ́n ní arábìnrin yẹn wá kọ̀ láti pa fóònù rẹ̀ kíkọ̀ tó kọ̀ láti pa fóònù rẹ̀ wọ́n fa ọ̀rọ̀ yẹn títí tí wọ́n fi dé ìlú Èkó padà ni kó tó di pé ilé fídíò tẹ́wárí yẹn wá ṣẹlẹ̀ ṣùgbọ́n lára àwọn nǹkan tá à ń gbọ́ ó ní ọ̀kan lára àwọn tí wọ́n jọ wà èrò tí wọ́n jọ wà nínú ọkọ̀ òfurufú yẹn òun náà padà sọ̀rọ̀ òun náà lẹ́wọ̀n yẹn ó ní ọ̀rọ̀ tó sọ lẹ́wọ̀n yẹn ó ní òun wà nínú bàálù yẹn agbèrè èrò ló náà nínú bàálù yẹn pé lóòótọ́ ni àwọn òṣìṣẹ́ inú bàálù yẹn ni wọ́n sọ fún àwọn pé káwọn pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ó ní ṣùgbọ́n Comfort kò pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ó sọ fún àwọn òṣìṣẹ́ yẹn pé òun ti fi sí flight mode ìyẹn
tí òfin ní jẹ́ kí kọ́ kankan kó wọlé sórí àgbo òun pé òun ti fi sí slide mode pé òun ò rí receive call pé kọ̀ọ̀kan ò lè wọlé tàbí messages tàbí nǹkan kankan òun ò lè ṣe nǹkan kankan lórí fóònù yẹn ni pé òun ọ̀kan pa pé kọ̀ọ̀kan pa náà ni. Ó ní ìyẹn ni àwọn òṣìṣẹ́ aláàbò yẹn àwọn òṣìṣẹ́ inú bàálù yẹn ń bá drag mọ́ra wọn lọ́wọ́ pẹ̀lú Comfort ìyẹn arábìnrin tọ́rọ̀ kàn títí wọ́n fi délùú Èkó. Ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a tún gbọ́ lẹ́nu àwọn èrò tí wọ́n jọ wà nínú bàálù yẹn ò nìyẹn. Ẹ wá jẹ́ kí n mú àlàyé tí iléeṣẹ́ bàálù yẹn gangan ìyẹn Ibon Airplane yẹn jẹ́ kí n mú àlàyé tí wọ́n ṣe jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Incident involving an unruly passenger on August 10, 2025. Ibom Air confirmed that on Sunday, August 10, 2025, an incident occurred on board our Uyo to Lagos flight involving a passenger, Ms. Comfort Emansin, whose conduct posed a serious threat to the safety of our crew, passengers, and aircraft. Shortly before takeoff from Uyo, Ms. Emansin was instructed, in line with standard aviation safety procedures, to switch off her mobile phone. She bluntly refused to comply until the pilot in command made an announcement, after which a fellow passenger seated beside her took the phone and switched it off. This action prompted a verbal threat from Ms. Emansin. The situation was eventually calmed and the flight departed as scheduled. Upon arrival in Lagos, Ms. Emansin waited for all other passengers to disembark and then proceeded to confront the pusher who had earlier instructed her. She walked up to the unsuspecting pusher, stepped on her, forcibly tore off her wig, removed her glasses and threw it to the floor, and used her footwear to assault her. She slapped her several times, and when the other cabin crew member tried to intervene, she slapped her too. She then attempted to forcibly remove a fire extinguisher to use as a weapon, an act that could have damaged and grounded the aircraft. By this time, the pilot in command had alerted airport security. Before security could arrive, the pusher as seen on the viral video on the internet prevented the passenger from leaving the aircraft until security arrived. The arrival of Ibon Air security personnel did not deter the passenger as she attacked them as well. Lashing out violently at the security personnel, she was then restrained and removed from the aircraft by force. Even after disembarking, she continued to assault Ibon Air security personnel and even slapped the ground supervisor. The passenger was removed from the ramp and taken into custody by FAAN security and handed over to the Nigeria Police Force for further investigation. Ibon Air has since submitted a report on the incident to the Nigeria Civil Aviation Authority and placed a travel restriction on Mrs. Emansin, who will no longer be permitted to fly on any of our aircraft. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ Ibon Airline tí wọ́n fi síta lórí ọ̀rọ̀ nìyẹn, tí wọ́n fi ṣàlàyé ohun tí wọ́n mọ̀, ohun tí wọ́n rí, ohun tó ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Tí iléeṣẹ́ Ibon Airline la gbọ́ yẹn, àti ìgbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kàn tọ́rọ̀ jọ pamọ́ papọ̀ tí í ṣe arábìnrin yẹn Comfort Emansin. Ní ẹnu iléeṣẹ́ Ibon Airline onìkan láti ìgbọ́ àti ìgbọ́tẹnu arábìnrin yẹn.
nígbà tọ́rọ̀ yẹn le tí wọ́n fẹ́ tẹ̀ lófin tí iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ tẹ̀ lófin ó ní wọ́n fi mú arábìnrin yẹn lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ Monday yẹn wá ní ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ fi arábìnrin yẹn sí Kirikiri títí tí ìjókòó ìgbẹ́jọ́ míì tí ó fi wáyé lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tá a tún wá padà rí gẹ́gẹ́ bí ohun tó jáde nílé ẹjọ́ ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. A magistrate court in Ogba, Lagos has ordered the remand of Comfort Emansin, the passenger accused of assaulting airline official aboard an Ibon Air flight from Uyo to Lagos at the Kirikiri Correctional Center until October 6. The order was issued on Monday by presiding magistrate O. Salami shortly after Emansin was arraigned by the police on a 5-count charge bordering on assault and willful damage to property. According to the charge sheet seen by the newsman, Emansin allegedly shouted at the top of her voice, abused and assaulted flight crew members, and refused to disembark from the aircraft after landing, an offence said to contravene Section 4(1)(a) and punishable under Section 4(2) of the Federal Airport Authority of Nigeria (FAAN) bylaw, year 2005. She was also accused of slapping one Juniala Edward and hitting her cheeks with her right hand in violation of Section 170(1)(a), B and 172 of the Lagos State Criminal Law 2015. The defendant also allegedly struck another person, Chopame Segun, in the face with her slippers. In addition, she allegedly damaged an aircraft divider curtain valued at $2,500 and tore a braided wig worth 110,000 naira belonging to one of the crew members. The offences are said to contravene the FAAN bylaw 2005 as well as Section 170, Sections 170, 172 and 350 of the Lagos State Criminal Law. Video of the incident circulating online show Emansin in a heated confrontation with flight attendants and later with airport security personnel. Gẹ́gẹ́ bí àṣẹ tílé ẹjọ́ pa òun náà lẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn lórí ẹ̀sùn tí wọ́n fi kan arábìnrin yẹn tí ẹ ti gbọ́ tá a mú wá fún yín yẹn. Ilé ẹjọ́ wá ní kán lọ fi arábìnrin yẹn Comfort Emansin sí Kirikiri títí di ọjọ́ 6 oṣù kẹwàá. Àwọn èèyàn ti wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye lórí ọ̀rọ̀ yìí pé kí ló dé ṣé lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n fi wá ní kí arábìnrin yẹn kó máa lọ sí ọgbà àtìmọ́lé ní Kirikiri ṣùgbọ́n ilé-iṣẹ́ tó ń rí sí ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Ministry of Aviation lábẹ́ aláṣẹ olùdarí ilé-iṣẹ́ yẹn alákòóso ilé-iṣẹ́ yẹn ìyẹn Minister Festus Keyamo àwọn náà ti fi òun léde wọ́n ní lọ́kàn tẹ̀ jẹ́ pé àwọn ìwà tí arábìnrin yìí tó wù kò dáa ìṣèwà ọmọlúàbí ṣùgbọ́n òṣìṣẹ́ tó kámẹ́rà tó ya fídíò ìṣẹ̀lẹ̀ yẹn tó tún wá gbé jáde sórí íńtánẹ́ẹ̀tì pé iléeṣẹ́ Ibon Airline pé wọ́n gbọ́dọ̀ fi ojú ẹni tó kámẹ́rà fídíò yẹn tó gbé jáde pé wọ́n gbọ́dọ̀ fojú ẹ̀ hàn torí pé kò yẹ kírú fídíò báyẹn ọmọ jáde síta tán bá kàn tiẹ̀ yá ó yẹ kán fi pamọ́ fún ẹ̀rí nílé ẹjọ́ ni kò yẹ kán gbé síta sórí íńtánẹ́ẹ̀tì pé fídíò tí ó yẹ kó wà ń ta ni fídíò tó ń fi ìhòòhò èèyàn hàn pé kò yẹ kán gbérú ẹ̀ síta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí iléeṣẹ́ Ministry of Aviation
lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sọ nìyẹn. Wọ́n wá ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yẹn láti mọ ìgbésẹ̀ tó bá tọ́ tó bá kàn lórí ọ̀rọ̀ yẹn. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, ohun tá a mọ̀ nìyẹn. Ẹ jẹ́ ká mi èrò àti ìwòye ti yín láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. Á kà á sì fi léde gẹ́gẹ́ bí ìṣe wa.